Lukman Najawo ló ní ká fi kọ́gbọ́n o. Ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn ló ń ba ẹ̀jẹ̀ dùn ní o. A ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa rìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Ènìyàn ló burú jù nínú gbogbo tọ́lọ́run dá. Ènìyàn ló yẹ ká sá fún. Ọmọ ènìyàn wọ́n burú wọ. Ojú ọ̀sẹ̀ fi mọ̀ wá ẹ̀dá. Ojú tútù inú lóró. Ayé bẹ́ẹ̀ ní kùn ẹyẹ wa ò ní fò síbi. Tán ti ń sọ kó pẹ́yẹ o. Ọmọ ènìyàn wọ́n lẹ̀. Ìṣe ayé olóyè ká fura sí ìwà èèyàn tó ń ba ẹ̀jẹ̀ dùn ní o. Àwọn èèyàn kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa rìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. A ò pé kẹ́ máa ṣoore ẹ ronú lẹ́ẹ̀mejì o. Ẹ ronú sí i tábà fọ̀tún ọ̀tún ta fòsìwòsì o. Ní jẹ́ kọ́wọ́ mọ ìjẹ́lá báwo la ṣe fẹ́ mọ ẹni tó ń robì sí wa. Ẹ̀yin ṣoore wọ́n ṣe bí nítorí kí wá ní ọmọ ènìyàn ló burú jọ. Ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn ló ń ba ẹ̀jẹ̀ dùn ní o. A ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa rìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Lóòótọ́ ni ire ń bẹ nínú ibi. Lóòótọ́ ni ibi máa ń bẹ nínú ire. Àwọn ènìyàn ní ká fura sí kọ́mọ́dé kò sára wa o. Ìṣó kí ó ní bàdí jẹ́. Epo kí ní bojú omi jẹ́. Ọmọ ènìyàn ní sàyẹ̀rọ̀gùn. Afẹ́fẹ́ bá ti wá ń fẹ́ gbígbóná wọ́n ti ran afẹ́fẹ́ níṣẹ́ ni. Ìwé ènìyàn lẹ̀ ṣẹ́rí gbẹ̀yàn nítorí kí wá ní ọ. Ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn tó ń ba ẹ̀jẹ̀ dùn ní o. A ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa rìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn tó ń ba ẹ̀jẹ̀ dùn ní o. A ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa rìn láyé jẹ́ o. Good morning, darling. How was the night? Just yeah, not bad. You look so beautiful this morning. I love it. Alright, darling. What's your feeling solution? Okay. So, we'll just share breakfast. Okay. Thank you. You're welcome. So, thank you. You're welcome. So, when you're done, okay? So, what is the mention? Come report. Anyway, what do you know about that? Because some mission want to go see Moyoma. Alright, so, can we join anytime? Okay. Alright. Thank you. You're welcome. And I want to draw them here to my day, not something to the lunch. Okay, dear. We'll do anything you say. My draw. Alright, baby. I love you so much. I love you so much. You know what? I'm married and Thank you. Alright, baby, that's something. Alright, love.
Wish me success today. Amen. Have a nice day. Bye. Ọmọ ìyá mi ò ní bínú sọmọ ẹ náà ọmọ ẹ náà ni ọ̀tá wọn tó bọ́mọ wí àbùtù fámọ́ra rápára fílẹ̀ náà ni. ẹni tó bá náwó sí nìyẹn bá fọwọ́ tún bá wí mo náwó sí ti máa fi fà á mọ́ra nígbà tí irú rẹ̀ kí mi yẹn wó tó gbé mi lówó. ilẹ̀ agbáwo tó fọṣẹ́ mu mi irú mẹ́lẹ̀ tó jẹ báyìí sanwó ọdún tiwa tíwálẹ̀. lẹ́kì o máa sọ fún mi pé ó kàn ń rú ẹ ní àbí ìdókòwò pọ̀ sọ ẹ́ lẹ́kì bó wá fẹ́ lẹ́wọ́ oru tiwa kò rí bẹ́ẹ̀ wà á lẹ́wọ́ àgbáwo ṣe òun náà pé èèyàn kékeré ló ń pè lágbáwo ni. ajé confam. èèyàn olówó máa ń ṣe pé tó bá rí bẹ́ẹ̀ ṣe ń nà ọmọ bá kó gbé mi lówó ọdún kan tó bá yìí wà lórílẹ̀ tọ́yìn ń dọ̀dà sí títì wọ́n máa mú ẹṣú kún wà á lọ láti bí ọ̀sẹ̀ kan àbí. ìyá jẹ tó ń pọmọ jẹ ó mọ̀ kóun náà máa ń sá fún gbọmọgbọmọ ni. mo dá lé mo dá lóko lẹ́kì. ó pọ̀. kò wá rí bẹ́ẹ̀ ajé mú miscalculate ni bàbá wàhálà. irọ́ ni o. mú miscalculate owó yẹn. káwé sókè. ó miscalculate owó lówó ayé máa bàjẹ́. lẹ́kì ó miscalculate. ọmọ yẹn lẹ́rù sá àbò rọrùn ẹ̀. ó ti fowó gbóra góòlù. alábọ̀dé ni o wàhálà alábọ̀dé ni lẹ́kì dájú wá láti bí ọ̀sẹ̀ kan ẹ wá rí ó wá ń bọ̀ bá ẹ wọ́n fine ẹ wà ní bẹ́ẹ̀ sì ní ẹlẹ́sẹ̀ púpọ̀ lọ́wọ́ lókè. aláya àti lù pa. ẹnu ẹlẹ́ àti lù tẹ́lẹ̀. ẹ̀jẹ̀ òbò ẹ̀ fọ́gbọ̀n ẹ̀fọ́ bu àti bẹ́ẹ̀ sì ní ẹlẹ́sẹ̀. ẹ gbàdúrà ọmọ ẹkúrò ayé máa bàjẹ́. àwọn ọ̀rẹ́sẹ̀ àkúfà ni. ẹ̀rẹ̀ tí àkúfà rẹ̀ nù mí. ọlọ́run bàbá. sẹ́dẹ̀ mọ́ pé owó mi wà lọ́wọ́ ẹ̀. sárábà ni. wàhálà góòlù lọmọ yẹn ló ṣe. ó fún owó gbóra góòlù. ó fún owó gbóra góòlù lẹ́tì. ara ìgboro ni bàbá ìgboro ni eléyìí. ìgboro ni. ẹ̀rẹ̀ ń wò sólè kúkú ní ìrìn ọjọ́ ẹ̀rẹ̀ ń wò. àdúrà yẹn àlàyé ọmọ ẹ̀ náà ni yẹ ká fún second sáà sí i. aláyé bí ìdè máa ń ṣe nǹkan báyìí. second chance olóògùn kúkú òní fẹ́ fọmọdé yìí èyí ọmú mi lọ́wọ́ ọgbọ́n lọ́wọ́ agbóhùn ẹ̀dẹ̀ ní ma fún second chance. bàjẹ́ bá lo ogún ọdún láyé ẹrun ògún ni ara fẹ́rẹ́ sàtẹ́rẹ́ kejì wọ́n máa parẹ́ sórí ìta ni ó dà kó ti ń ṣe oníṣẹ̀lẹ̀ wọn kò ní ṣe. ṣáà fara ẹ̀ balẹ̀ fara yá ẹ̀ balẹ̀ kò sí wàhálà ní wọ́n fún ẹ second chance àbí ó dà pé ẹjọ́ ń gbé òun ẹjọ́ ń kún ni àṣírí ìjọ máa tú ni ó ti yẹ máa fún ẹ second chance ó ti yẹ tó bá gba second chance yẹn mímọ̀ ẹ pé kò ní ká ẹ náà torí òun ta gbóhùn ṣe bí yahoo kò lè ká ya ẹ kò ká kó là ní tó bá ti fún ẹ second chance yẹn mọ̀ ẹ pé tí ó bá ti kẹ́ ọmọ padà lọ jalè wọn kú sí ní ti gbẹ̀yìn. ọmọ mi lè jalè ó lè ló bọ ọmọ jẹ́ bàbá. ó tó ń ṣe yìí fọ. ó mọ̀ bẹ́ẹ̀ ló lọ ń jalè àbúrò sí ló ń kó fún gan tó kù sí èyí yàn gan. ẹ kú ọmọ fún ọdún ẹ kọ́ ọmọ òkú ọgbà yẹn o. ẹ filẹ̀. ọ̀yá mi filẹ̀ ọmọ ẹ̀ náà ni máa fọ́ ọ̀tún gbọ́mọ wí láti fa náà. lóye dẹ̀ ń ṣe nǹkan báyìí èmi ò láìpẹ́ ibùkún dẹ̀ ń ṣe yìí ẹ jẹ́ kí n sọ ní bọ́mọ wí ẹ̀jẹ̀ bá wí ní ń sọ ẹ̀ ń yọ ní ń dènà ẹ̀ ń yọ ẹni sùn ẹjọ́ fún mi lọ́wọ́ ni. sọmọ ya mi ṣẹlẹ̀ ṣe àjọ ayẹ ṣẹlẹ̀ ṣe ọmọ ya mi ó máa padà kú sọ́wọ́ bàjẹ́ bá lo ogún ọdún láyé. bọ́ọ̀mọ ẹ̀ ń múlú bí ìwà nígbà kan tẹ̀ ń ṣe ìwà láìkàlà bọ́lá máa lọ́ọ̀kú bọ́ ilé ayé tó bàjẹ́ sẹ́wọ̀n mojú sọ̀rọ̀ yà yìí ni. ọmọdé tó bẹ̀rẹ̀ tó ń wò di àgbà ni o. kí wàá ló kọ́ mi pẹ̀lú yẹn mojú sọ̀rọ̀ yà yìí ni kí wàá ló kọ́ mi àti mọ̀ yà yìí ni. yọ lọ́sàn ń fẹ́ kó mọ̀ tó bá fẹ́ mọ̀ wá débi tó wà. ẹjọ́ ìyá nǹkan mi máa yẹsẹ̀ ìyàtẹ̀yìn náà wò máa yẹsẹ̀ yín wò máa ru yẹsẹ̀ yín wò máa yẹsẹ̀ yín gbọ̀ngàn wò fúnra yín kò dín fún yín láyé jù máa yẹsẹ̀ yín wò ẹ̀rì máa yẹsẹ̀ yín wò. bàbá alábà gbé sùúrù náà kó gbé sẹlẹsẹ jọ sẹlẹsẹ ọ̀rọ̀ yá ẹ ọmọ ẹ ọmọ yẹn. mo ti gbọ́ máa yẹsẹ̀ ìyá yín wò. àwọn lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ wa kọ́ máa bà yín láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́.
Fọlá, má bínú, sit down. Má bínú jàre, mo ń sáré bẹ́ẹ̀ gbọ́n mi ní ṣe kọ̀ọ̀kan ni. So ànípẹ́ máa lọ́n sí. Ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀gbọ́n mi, mo mọ̀ pé ó ní 16. Kí ló ṣe ní? Ó dára kí mi wọ́n ti lọ, mo kàn ní kí n sáré bá yín prepare 1 or 2 things tẹ́ máa jẹ. Má ṣe bí yín fúnra ẹ̀ náà. You told me bọ́lá exams lẹ́nu. Bẹ́ẹ̀ ni. Then you been in school by now. Irọ́ ẹ̀gbọ́n mi, ṣé mo pé ìgbà wo ni nǹkan tó ṣẹlẹ̀ sí mi ìdẹ̀lẹ̀ fi yín lẹ̀bẹ̀ mo fi pé kí n tó máa lọ kí n bá yín prepare nǹkan tí máa jẹ as in kẹ́lẹ́ wà ókè sà. Ọlọ́mọdé kan tó burúkú mọ́ lára fẹ́nusàn mark story títẹ̀ affect life ti lọ ṣe exams ẹ̀. Ẹ̀gbọ́n mi ẹ má wọrí mo máa dé school nǹkan tí mo ń ṣe tó bá ti jiná tí bá ti sá. Ẹ̀gbọ́n mi ẹ má lọ fi máa ń gíjà o. Fọlá òòjọ́ má bínú jàre má dẹ́gbọ́n mi lò èmi kàn ní kí n assist wọn ni kọ́ lè wá okay but for me few minutes kí n sáré change camera. Alright, má pọ̀ mọ́. I know, just give it few minutes. Mo ń bọ̀ ṣùgbọ́n. Lukman Najawo ló ní ká fi kọ́gbọ́n o. Ìṣe ayé. Táwa. Era san. Ṣé okay? Yeah, I'm fine, Jay. Wolf. Ṣé bọ́ rẹ̀ sọ? Okay. Ló tẹ̀ ti súnmọ́ nípa ìwà tó dé. Okay, kò sí wàhálà. Ọ̀tọ̀ rẹ̀ sì ní láì bọ̀ tó ń ṣé kí n ṣe oúnjẹ fún ẹ kí ló fẹ́? Just tell me. Mo wà okay. Ó lè wá okay, ó lè wá lé mi kó sọ fún wa okay. Anything tó bá fẹ́ máa ṣe fún I'm telling you. Ẹ má worry, tọ́rẹ̀ mi bá ti dé, ó máa dáná fún mi. Why tell me that for? You're my guest. And shall I tell you one thing? I'm a very good cook. Yes, I know, but ẹ lè dáná fún mi now. Ṣé màá wá jókòó síbí báyìí? Ẹ máa wá wọnú kitchen ọkọ ọ̀rẹ́ mi. No. Ṣé anything at all? Bóyá o ti gbọ́ lóru rẹ̀. Pé? Ẹ̀rìn yẹn ni kọ́ mi ò máa lè ṣe lọ́bẹ̀. Wow. Ọlọ́run, I'm a very good cook. Hope sori tribe for you see sọkọ tẹ̀tẹ̀ gbogbo ẹ̀ wáwátá máa mú ẹgbẹ́ àmọ́ tó fẹ́ mú máa pọ̀ fọ́ tọ́ ọ̀tínú ẹran máa wá fi dé sí máa tó wá dá ìsìn kálá gbogbo ẹ̀ mú kálá máa screen press lórí báyìí yáwá gà báyìí. Wow. Tí wọ́n ṣe lọ́wọ́ ẹ̀ bóyá wíṣí ló fẹ́ fi gbé ní tàbá máa la àmẹ́fà tàbí sẹ́nu pé. Ẹ má worry, ẹ má ṣe yìí, ẹ má worry. Tọ́rẹ̀ mi bá ti dé, ó máa wá dáná fún mi. Ìfọ̀ lára nǹkan tí ìyàwó mi fi fẹ́ mi ò nìyẹn. Ó máa jókòó bá ní máa ṣe oúnjẹ. Ẹ má worry, tọ́rẹ̀ mi bá ti dé, mo máa jẹun, ẹ ṣé gan ni mo appreciate. Okay. Báwo ni? Rárá o, ó fẹ́ ṣe mí lálejò. Ó ti sọ yẹn, ṣé káwọn bá mi ṣe vegetable, ṣé káwọn gbé kinní kan wá, mo ní ẹ má worry. Ṣé máa wá jókòó sí báyìí, ọkọ mi máa wá wọ kitchen, máa wá jẹ irú ẹ̀, mo ní tó bá ti dé, ó máa wá dáná fún mi. Ẹ máa gbọ́ rẹ̀ mi, kí ni big deal? Ọkọ mi máa ń dáná fún mi dáadáa. Òun gan ló máa ń gbóúnjẹ pàdé mi lórí bẹ́ẹ̀ every morning, kò sí nǹkan tó ń jẹ́ big deal bẹ́ẹ̀. Àbúrò tó fẹ́ kọ́ mi lè dáná. Nǹkan tí mo rò nìyẹn o. Orí rò. Wow. Well, jẹ́ kí n má parọ́ fún ẹ. Your husband is so caring. Ẹ ṣé gan ni. Oh, come on. Yeah, she's beautiful. Okay, all right, sir. Ẹ ṣé, sir. Ó ti sọ́dọ̀ rí. Owó pẹ́ díẹ̀ o. Ẹ̀kílẹ̀ tó lóò jẹ́ anything pé kọ́kọ́ mi máa ṣe lálẹ́. Ó ṣàdẹ̀ ti dé báyìí, ìwọ ló máa wọ kitchen, ló máa lọ dáná fún mi. But kàtì ìfìyẹ́lẹ̀, ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni o. Mo dúpẹ́ gidi gan, ojú òní tiẹ̀. Àwọn kọ̀ńténà yẹn ti dé. Olúwa ṣeun. Ọpẹ́ ni fọ́lọ́run. Olúwa ṣeun. Nǹkan tí mo fẹ́ náà nìyẹn, kó máa ga, kó máa grow. Ó mọ̀, kò sí nǹkan tó dùn tó kọ́rẹ́ méjì máa flourish, ká máa ríra wá níbi gíga. I'm happy for you. Thank you so much. Ìwọ ṣáà ni máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù. Kò tọ́pẹ́ jàre ọ̀rẹ́. Ìyá o ṣé ọ̀rẹ́ mi, o ṣe. Oya. Okay, o. Bóyá pàǹdé yẹn dẹ̀ ni mo máa jẹ o. Hello?
ìwà ń bíjà rẹ̀ mọ̀ ń tọ́ láti clean mọ́tò ni. O lè believe. Gbogbo oúnjẹ yẹn pátápátá ló dànù sínú mọ́tò. Mi ò mọ̀ kàn wọ gallop ni. Oúnjẹ yẹn dànù ó mess mọ́tò mi up. Ṣé máa láti lọ car wash for but I'm so tired. Wọ́n máa sùn bẹ́ẹ̀ ni o. Ebi wọn pa mí gan. Ibi tí mo ti ají ìlọ̀dọ̀ Lukman ni. Lukman lè rojú. Wọ́n ti sún mi jàre bí tí mo lọ ra oúnjẹ ẹbí kí n kò tẹ̀ fi kí mo tún jẹ́ látàwọn sí mi ṣe wà nísìn. Má mú gàrí. Ó yẹ Ọlọ́run bọ́lá ń ṣe ló máa rí lórí yẹn. No, má wà okay. Wọ́dọ̀ la máa jẹun kankan. Ọmọ kan jẹ́ ń pẹ́ padà. Níbọ̀ mi ni mo fẹ́ sáré àtàtọ̀. All right. Kò ṣe kò take care. No, má wà okay. Ẹ má bínú jàre. Ẹ rà sà. Ẹ kújọ́ mẹ́ta. Yes sir. Mo kàn fi tí kọ̀rọ̀ yín sìn. Mo ń gbọ́ tẹ́ ń sọ pé oúnjẹ dànù or something. Wọ́n wò pé okay, tí ẹ bá mind kí n kàn sọ fún ìyàwó mi kó kàn bá yín ṣe nǹkan kékeré kan kẹ́ẹ̀kan tí ẹ lè jẹ. Mo appreciate it, but ẹ má worry. Ṣé mo wà okay for now? Actually, mo ní nǹkan tí mo lè fi take care of me for the night, you know. Mo ní gàrí kan bẹ́ẹ̀ then I think I have a bread or something. Mo ní loaf of bread kan bẹ́ẹ̀ tí mo lè fi. Ẹ má ṣe bẹ́ẹ̀, you know, an hungry man is an angry man. Yes. Understand. Kí la wá jẹ́ níbọ̀ fún ṣe big deal. Sherry, ẹ má jẹ́ kí n stress yín. Sherry, for today, mi ò fẹ́ stress yín, but maybe some other time, mi ò mind. But mo appreciate yín gan. All right. Ẹ ṣé gan ni, mo appreciate. Ẹ ṣé gan ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ wá mi kí madam. Àwọn yọmi lápájà rẹ̀. Ó ṣe ẹ̀. Kí ló ṣe mí? Kí mo sọ fún pé ṣe mí? Ṣé mẹ́rin ò tí tó tọmọlúàbí? Mẹ́rin ò tí tó ẹ̀tọ́ bá tiẹ̀ jẹ́ náà wá. Lẹ́yìn mẹ́rin tó ṣe yìí ó tún ti jọ mi ìlú sáré gbogbo mímọ́. Ọbẹ̀ bò. Wọ́n á dẹ̀ máa kọ́ ọmọ fọlọ́mọ. Mẹ́rin tó. Ṣé mo ló rẹ̀ mí ni? Ṣùgbọ́n ló lómi ló máa rẹ̀. Kò tí rẹ̀ mí. I'm don't go there to what my children. Bí o bá rẹ̀ wó rẹ̀ mí, ó rẹ̀ mí dàkú ọ̀rẹ́ sókúta. Kí ló dé? Gbogbo tá mọ́ rí sí lọ́rùn yóò àmúra kankan bí kìíní kan sí náà. Dákun mọ́ pa mí fáwọn tó ní mi ò. Èmi ò ṣe mọ́ lẹ́yìn tá alẹ́ iṣẹ́ mẹ́rin ó tó èmi. Bí o bá tó wọ́n dákun oníṣàgbá kò wọ́n ta. Tó bá tẹ̀ ní ṣe tó wà ní ṣe mi. Sórí òrùn máa sọ̀kò. Ṣòro pé ẹkùn tó wà lọ́wọ́ mi. Màá sọ ní ti dà tọwọ́ mi lẹ̀ o. Mo ti dà tọwọ́ mi lẹ̀ máa sọ ẹyọkan yìí o gbogbo inú tẹ̀ ń ṣe yóò pè mí o. Orò rẹ tó fẹ́ sọ lọ gbọ́dọ̀ kò lè sọ ẹyọkan tó kù kọ́ sọ sílẹ̀ ó kéré ní owó rẹ ọ̀dà ìbàjọ́ kàṣàrà níta bọ́ ń yọ sí náà oko rẹ tó fẹ́ sọ lọ gbọ́dọ̀ àbí kọ́ rárá yọjú ta kọ́ ni wọ́n sọ láti fi mí lò èmi ò ṣe mọ́ lèmi sọ fún ọ bí ìbàtẹ̀ tún wá ṣe ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀ lónìí ká sùn láyé. O mọ iyì ara o mọ iyì ọmọ yìí tó ń gbàǹgòrò ni olórí Bọ́láhàn olórí àgbáwo ọkàn ṣoṣo tí gbogbo olú ń bọ̀ kí ni tí wọ́n ti kó mọ yìí nǹkan tí mo ṣe fún ẹni ó yẹ kó máa pọ̀ mí ni bó nǹkan tí bá fẹ́ yẹ kó máa fi bẹ̀ mí ni ṣé odidi àgbáwo jọ̀ǹtì tí mo gbé fún ẹ ṣe tọ́ba ní òṣùwọ̀n ẹ̀ ó lè sùn dákun ẹ̀ ni àká ní ọdún èèyàn mo gbé fún òun tí wọ́n máa gbà ń bẹ̀ ní òun tí wọ́n máa rí ni mo á gbé fún ẹ kó máa ṣe bó ṣe wù ẹ èèyàn bí mẹ́jọ mẹ́wàá ló ń tẹ̀lé ẹ tó bá yín wọn máa káwọn sókè fún ẹ olórí àgbáwo o mọ̀ pé yìí tó ń bá ẹ lásán ju owó lọ ni. Èmi ò mọ̀ pé tí bá ń lọjà yìí ní ìmúdarí lọ títí lọ́ra jà ọwọ́ tó ká sókè ní ìmú lọ ọ̀gbẹ́ni fìyẹn èmi ò mọ̀ pé ó ti dòdò Ọ̀ṣun tí wọ́n ń bọ
Kẹ́hìndé Àràbà tí ń sàn dá mẹ́wàá fún. Wọ́n fi mí lẹ̀. Ó dà ẹjọ́ ń fẹ́. Wàlá ìfọ̀ ní síkú. Ìfọ̀ ní síkú. Farouk láì ewu tó ní gbogbo ilé. Farouk ní gbogbo ìgbà mo dúpẹ́ o ṣe gan o iná ò ní tán wẹ́ o ẹni bá ní o ṣubú wo ó gorí wọn kọjá ni Ọlọ́run ló fi ẹ́ ṣàánú wa láàrin gbogbo ẹbí ìwọ nìkan tó sì gbọ́ bùkátà gbogbo wa ò ní ṣubú láíláí o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dàgbà tí school mo ìdí ìtẹ̀sán nípa admission yẹn tẹ̀ gbogbo list nǹkan tẹ̀ ló máa ra owó school tó máa san ìgbà wo ṣe gbogbo nǹkan tẹ̀ ṣírò yẹn kò yé mi sí ṣùgbọ́n èmi ṣáà ti calculate gbogbo mo ti wo nǹkan tó máa tó àti nǹkan tó tún máa lé check lélẹ̀ sà gbogbo owó tó nílò pátápátá òun ti wà ń bẹ̀ so lẹ́yìn kó kàn lọ gba owó yẹn kó máa ra àwọn nǹkan yẹn díẹ̀díẹ̀ bóyá ló fẹ́ gbà déédéé bóyá yẹn náà yẹn jẹ́ kí n mọ̀ sọ kí mi lè pe báńkì pé òkè ẹni tó bọ̀ wá gba owó yẹn lélẹ̀ yìí ṣùgbọ́n sà má wulẹ̀ ṣèyọnú kankan. tí mo yìí dín mi Farouk o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ní ṣubú o gbogbo ohun tó fẹ́ pátá Ọlọ́run bá mi ṣe fún ẹ lọ́rùn o wo àníwá ẹ̀ tí láàrin wa o lágbára Ọlọ́run ẹni bá ní okú ló máa ṣíwájú ẹ kú kò sí nǹkan kan tó tiẹ̀ máa ṣe tí mo wà tí n tí kú kò sí nǹkan kan tí ó ṣe ẹ mo dúpẹ́ o wo màá jíṣẹ́. tí Ọlọ́run máa fi mí sípò tó fi mí sí kò ń ṣe torí èmi nìkan so ìtumọ̀ ni pé torí gbogbo ẹbí pátápátá ló ṣe fẹ́ mi nìkan sí tí n bá kọ̀ tí mi ò bá ṣe ojúṣe mi kò ná ní gangan láti mú mi kó mẹ́kú dẹ̀ fẹ́ lómi ìsìnkẹ́ lómi dẹ̀ máa ṣiṣẹ́ yẹn. Ọlọ́run wa ni mú ẹ kú ó wá yé wọ ni ọ̀pọ̀ èèyàn ní òye tí wọ́n bá ti dé gbogbo tó dé wọn máa fojú pẹ́ bírẹ́ ni ó yé wọ ni àmọ́ bó ṣe wá yé ọ yìí ò ní ṣubú ò ní ṣìjẹ ò ní ṣìmú wò máa jíṣẹ́ gbogbo tá a dẹ̀ fẹ́ pátá Ọlọ́run ó ṣe fún wa Ọlọ́run ó ṣe fún wa pẹ̀lú ọ̀run ṣàfọkànbalẹ̀ ò ní ṣubú. Sẹ́lẹ̀ bí bá lè mo bá yín dúpẹ́ bí ọ̀bá lè ẹ̀sùn mọ́ mi níbí díẹ̀díẹ̀ o ẹ̀sùn mọ́ mi níbí bó ni ti ń ṣe yín. Àǹtí mi. Kò sí bẹ́kìrì ṣé ń gbóná ni ẹ mọ̀ mú mọ́ra tó gbóná ní ẹni náà lẹ́ mú àsìkò yìí tó gbóná ló dáa ká mọ́ mu torí kòrónà. Ẹgbẹ́ òbúgbàjẹ rárá lónìí. Ọ̀tá. Kódà mo rìnrìn àfi bí pé mo nọmọ ní mọ́tà. Kiri gbogbo abẹ́ fíríǹjì òun ni. Àǹtí mi sì ń padà ẹ̀yìn. Mo rìnrìn gbogbo bí àwọn èso ní ẹlẹ́ran yẹn gbogbo bẹ́ẹ̀ ni mo tọ̀. Wọ́n ò pè mí. Mo tún ní ṣó ń lé. Ẹ súnmọ́ bí Bàsírá yín ti dé. Ìyẹn ọkọ̀ pè mí. Wo ojoojúmọ́ kọ́ lọ́dún ǹjọ́ tó ti ń ta nǹkan ǹjọ́ tájé bá sì bùgbàjẹ́ ọ̀ ní iṣẹ́ àgbò yìí kíkiri àfi kọ́ ṣe kọ́ fi lọ́mọ lọ́wọ́ ǹjọ́ tó bá sì tà kéèyàn gbà fọlọ́. Àǹtí mi àpò méjì àbọ̀ ni mo pa. Lọ pa. Láti àárọ̀ tí mo ti lọ. Abọ́ ṣiṣẹ́ kánkaṣù. Ṣiṣẹ́ kánkaṣù yẹn wò. Ṣiṣẹ́ alágbó. Ṣé ń le? Ó sì le. Ó le confam. Bí ọba lẹ fún omi yà yín o. Confam. Ó dúró re. Mo rí ọ ń bẹ̀ ọdún oore. Ṣiṣẹ́ fún wa ní white yẹn.
ọmọ ti tàn ṣé mo green yìí báyìí náà. Tí mi. Àwa jọ wọn science student. Ṣebí white ló kún bí. A sọ fún yín pé àtàràtàárọ̀. Mélòó lẹ fẹ́ jà yín? Sówó kọ́ lèmi ò gba ṣọ́ọ̀bù. Owó kọ́ ni mi ò gba ṣọ́ọ̀bù. Owó náà owó gba ṣọ́ọ̀bù ẹ̀ kan tọwọ́ wọn olóró mú yọ̀dún tí wà ní ogun yìí. Olóró mú bí dàpá wà ní ogun yìí. Ó sú wa o. Ṣé kò yẹ kẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ ṣe sísí tá ń bí. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Ó dogun ni. Sì fẹ́ fọ́ ọkàn mi lọ́nu. Àṣírí máa rọra ẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Jọ́bẹ̀ tó fẹ́ lò láyé tó ń wọ́ ìwòrán kí ló ṣẹlẹ̀? Ó fọwọ́ gbẹjọ́. Bẹ́ẹ̀ náà tí mi. Ìsì mọ ọbọ̀ lórí ọmú mi. Ọmọ tó jọ mí tàyàtàyà tó fi gbogbo ẹ̀jọ́ mi. Basira farabalẹ̀. Àtàwọn mọ̀ ẹ̀nà ṣé dúró mi ò tẹ̀ báyìí lẹ́rù ni ṣé ó rí pé wọn ò kiri nù ayé ni ṣé òun wà ní. Àwọn olùdé nǹkan sí nǹkan ẹ̀rí farabalẹ̀. Onígò là ń tà ní ẹ mọ̀ gbọ́ pòpòpò lérí yín nísìnyí. Ó ti yá. Ẹ lè fọ́gò. Ẹ fẹ́ máa ṣe bass dose àbí? Ó ga o. Àgbàwo ni ò bá wa dá. Number 1. Àgbàwo bá wa dá. Sisi aládùn kò tí tó yẹ kò tí tó yẹ ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ tó àlè ó yẹ má bínú jébú rẹ. Basira. Sisi o. ẹ mọ tèmi fẹ́mi o ẹ mọ fi ìwọ náà jùrù sí wọn eré ni ẹja mọ̀ ṣe ìjà ọ̀dà ṣùgbọ́n tí bá ti ń pa yín ẹ mọ̀ lọlé o bí bá ń pa yín o kó mọ̀ yẹ pé àgbáwo ni ó fi kòbókò gbé yín yà yín o. Ayé bẹ́ẹ̀ ni kùn ẹyẹ wa ò ní fòsùn tó ti ń sọ kó pẹ́yẹ o ọmọ ènìyàn wọ́n lẹ̀. Ìṣe ayé olóyè ká fura sí ìwà èèyàn tó ń bá ẹyẹ dùn ní o àwọn lè mọ tẹ́ni tó ń sọ wa kọ́ má bà ní láyé jẹ́ o èèyàn lódò ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Nuku, calm down. Gbọ́tò mi. Nǹkan tí mo sọ ni, mọ̀mọ́ mẹ́rin, ẹja kan, inú ẹran ńkọ́, ṣó wà? Mi fábọ̀dì, ṣàkí ńkọ́. Tẹ́ bá níbi ahọ́n, ẹ fa wọn sí. Ní mo máa wá sílẹ̀ nílé ni ṣóyẹ tí máa ti ń bọ̀ máa gbé. Bá mi tálẹ̀ sí ni o, ọbẹ̀ lọ́tọ̀ ni o. Ó ṣe. Bàbá. Ṣé o okay? Ẹgbẹ́ afẹ́rẹ́ yìí. Ẹ fẹ́ kó wa lẹ́nu jọ kọ́ yẹn. Àwọn tá a jẹ́ ta fẹ́ dispose ni. Ṣé ẹ mọ̀ pé life àwọn àkún òjijì bó ṣe ń rí nìyẹn kọ́ ló ń ṣàánú wa ni. Understand o. Ọlọ́run jẹ́ kẹ́rù tiwa. Àwọn àkún òjijì bó ṣe máa ń rí nìyẹn. Ọlọ́run jẹ́ kẹ́rù tiwa. Àwọn tá a ti jẹ́ là ń dispose yẹn. Madam kọ́. Ó wà. Ọlọ́run máa dúró tì í. Àmì ẹ ṣe bẹ́ẹ̀ ni. Èdè 12. Amen. Even in the world. Meanwhile, ó yẹ kí owó tí yín máa pọ̀ ju o. Ẹ̀yin lẹ ń jẹ́ kí kíní tètè kún.
ṣe gan fa Ọlọ́run àwọn ṣe àlékún ìmọ̀ fún yín. Àmín. Ìpàdé sà ṣe rí nípa tìgbàgbọ́ yẹn èmi sì gbìyànjú èmi ò fi òpó ọ̀nà yẹn sílẹ̀ ṣùgbọ́n ìyàwó mi nẹ̀rù ń bà mí lẹ́jọ́ mi nígbàgbọ́ pé Ọlọ́run náà ló ń kọ́ gbogbo ẹ̀dá kankan ò lè kọ́ ṣùgbọ́n ṣe rí tìyàwó mi ló kù ìyàwó mi ló kù tẹ́ máa bá mi bá sọ̀rọ̀ ó ní kí ẹ bá mi túbọ̀ jẹ́ kí gbàgbọ́ yẹn dúró sí i ṣàpè tó bá ti dorí ọ̀rọ̀ àìtètè ọmọdé ọkàn obìnrin ò ní fẹ́ gbé ìgbà náà wọ́n máa rí ẹgbẹ́ wọn kan tó ti bímọ ẹ̀rọ máa rábúrò wọn tó ti bí 5 tó ti bí 6 òun lè ro ẹṣin bá mi lọ́sẹ̀ tó kọjá lọ láṣẹ lọ́sẹ̀ hospital àtún lọ check ara wa bí wákàtí mẹ́rin náà lò lórí ìyàwó mi tán fi ń wo gba rẹ̀ wọ́n ní nǹkan kan ṣe wọ́n wì mí ọkọ ẹ̀ náà wọ́n ní nǹkan kan ṣe mí àtọ̀ mi ní gbogbo nǹkan tó ń pè láàrọ̀ kan ló pé mẹ́díkálì o nítorí òyìnbó dé nǹkan kan ṣe wá ṣe tí wàá rí pé ọwọ́ Ọlọ́run tí ń kọ gbogbo ẹ̀ tẹ́ pé òun ló gbé tákàdá dání tí ń kọ gbogbo ẹ̀ tí ẹnì kankan ò sì lè bá a parẹ́ òun ló kù sí lọ́wọ́ ẹjọ́ òun náà ní kẹ̀sì bá mi bá sọ̀rọ̀ ẹjọ́ òun ló ṣe nǹkan mi nú. Ọlọ́run ó ṣe é rọrùn Ọlọ́run ó ṣe é rọrùn Àjíà ọ̀rọ̀ lẹ́gbọ́ tí wọ́n sọ yìí ṣe rí àwọn kọ̀ọ̀kan tèmi fẹ́ kẹ́ ẹ dìmú àkọ́kọ́ ní irọ́ téèyàn gbọ́dọ̀ fi ṣeré torí pé bí gbogbo àwọn ànábì Ọlọ́run ṣe tó yẹn kò sí kẹta tọ́lọ́run náà dára fún ẹ̀tọ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí dáadáa òun ló kó mọ́ kírun fọlọ́run kí wákàtí márùn-ún máa gbé ìyẹn lèèyàn lè fi máa rí ojú rere Ọlọ́run gbàgbà àti pé ìrun tẹ́ ń wo èyí máa ń kọ àwọn ìwà àbàjẹ́ fún yàn tó máa ń jẹ́ kí n súnmọ́ lọ ṣe wá rí ipò à ń wá ọmọ à ń wo kó má tẹ̀ wá jẹ́ ìyẹn kó jẹ́ nǹkan mi lèèyàn ń bẹ Ọlọ́run ọba fún èyí tó dáa ni pé kí n fi wà rí kùn òun ló máa ń jẹ́ kí n súnmọ́ lọ láti fi rí ojú rere Ọlọ́run gbàgbà ẹ wá rí èyí tó ṣe pàtàkì tó yẹ kẹ́ ẹ fi kún tí obìnrin bá wà ní kọ́ndíṣọ̀n tẹ wà tó ń wá ojú rere Ọlọ́run fún mọ́ èyí tó dáa náà ni pé kó máa fi ṣẹ́ rí kún ẹ ṣe dáadáa láàrin orí ibi tẹ́ ń gbé ẹ ṣe dáadáa sáà àdúgbò ẹ ṣe dáadáa sáwọn ẹbí àtàwọn èèyàn tí wọ́n súnmọ́ yín ó dà kí n rán ọmọ kéékèèké ládùúgbò àká ṣe dáadáa sí wọn tẹ́ ẹ bá wo ìgbésí ayé tí ànábì Ibrahim gbé àti ìyàwó rẹ̀ Sárátà ẹ rí wípé ó ní ọdún tí àwọn náà lò tọ́lọ́run ò dánmọ́ fún wọn ó wá tásìkò kan Ọlọ́run rán àwọn màláíkà méjì kan tí wọ́n lọ rí bá wọn lálejò ṣùgbọ́n ń táwọn màláíkà yẹn rí lára Sárátà ní ìwà rẹ̀ kò mọ báwọn ṣe jẹ́ kò mọ bóyá màláíkà Ọlọ́run ọba ni wọn ó dẹ̀ ń ṣe dáadáa sí wọn ó gbóúnjẹ fún wọn ó ṣàyẹ̀ sí wọn ó wá rẹ́rìn àwọn wá wò pé kí ló fà á tó fi ń rẹ́rìn lẹ́sẹ̀kẹsẹ̀ fàbàṣàrì náà há bí ìzàápọ̀ wọ́n ní ọmọ tó ti ń wá láti àìmọye ọdún pé àwọn fẹ́ fún ní ròdùnú pé Ọlọ́run lòun ó fún lọ́mọ òun kan tó kóró mọ̀ jẹ́ ìsàákọ̀ wàmí ni wàá rẹ́ ìsàákọ̀ Yàkúbà wọ́n ní kò ní mọ lórí àníbi ìsàákọ̀ nìkan o wọ́n ní wàá rọ́ ìsàákọ̀ Yàkúbà lẹ́yìn ìgbà tó bá bí ìsàákọ̀ tán àrọ́ ọmọdọ́mọ rẹ̀ kan náà ó tún padà wá sáyé tó ń tún jẹ́ ànábì Ọlọ́run torí kóró mọ̀ jẹ́ Yàkú. Allahu Akbar. Ó túmọ̀ sí pé Kùránì tó sọ fún wa pé al-jazā'u lil-insāni illā al-ihsān kò sí ní tá a fi san olùṣe dáadáa lẹ́san ju dáadáa lọ. Ẹ wá gbìyànjú ẹ jẹ́ kí dáadáa yóò pọ̀ lásìkò yìí ẹ jẹ́ kí wàá rí yóò pọ̀ Ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò wọlé àwọn ẹni Ọlọ́run àwọlé àṣẹ mi yóò wọlé àfa mi Sheikh Abdul Rafi Babatunde Muhammad al-Awwal síbi ọgbẹ́ fúdùlá Ọlọ́run jẹ́ kí ọmọ alálùbẹ́ẹ́kà kò tí ní wọ́n jáde Ọlọ́run wọlé àfa mi Sheikh Abdulwasi Salahuddin bàbá nígbè Ọlọ́run bá mi rìn dán ọmọ alálùbẹ́ẹ́kà fún mi Ọlọ́run wọlé Sheikh Mustapha Sugululu As-Sanusi ọba mi rìn dán ọmọ alálùbẹ́ẹ́kà fún mi Ọlọ́run wọlé bàbá wa àgbàlagbà mi Sheikh Adam Abdullah Al-Alwi Ọlọ́run bá mi pèsè ọmọ alálùbẹ́ẹ́kà fún mi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ ṣe gan ẹ ṣe àwọn ayé wa ṣe rí.
kí wàá lọ ṣe lè tó yẹn. Ayọ̀mí. Yes, darling. Mi ò mọ reason tó fi choose pé ká máa fún máa yín lóúnjẹ. Mo kàn decide láti má fún wọn lóúnjẹ ni. Is there any big deal there? Yeah, big deal wà ńbẹ̀. Darling, kò fẹ́ tó náà. Ẹ̀wọ́n ló rojú ló máa rojú ṣàánú. Ẹni tí ò lẹ̀ tí ìkórè kò mọ orúkú tó máa pa wọn. Darling, kò sẹ́ni tó kọjá àdánwò. Ọlọ́màjàre nǹkan burúkú. Ká nírú olódì mi irú nǹkan yẹn ṣẹlẹ̀. It will never be your portion. Amen, amen, amen. Kò ní jẹ́ portion wọn lágbára Ọlọ́run. Amen. Tójú ló máa rojú ṣàánú. And it's not really a big deal, darling. I understand it's not a big deal, but to me, orí bákan ìgbà tí ò ṣe lè face me and slap you lèèyàn gbé. Tó bá jẹ́ àwọn eré àtọ̀mátìmíà, ẹ káàárọ̀ o, ẹ ṣe wá ológídé yìí náà, kò ń ṣe ìbẹ̀ là ń gbé. Because mi ò mọ reason tí mo máa dáná tán tó máa ní kí n lọ máa gbé fún ẹnìkan ní next compound. Kò sí nǹkan tó kàn mí, jẹ́ kó máa ra oúnjẹ bó ṣe ń ra oúnjẹ jẹ. It's fine, ó dẹ̀ máa wà okay. Darling, no, ó máa wà okay. But could cost anything láti show you. Could cost anything, please. Just do it for me, okay? I thought that camera by your sakat. Okay? So what of that? Darling, just do it, Joe. I'll think about it. Don't think about it, babes. You know I married an angel. I know. That's what I want, okay? Please. I love you, darling. I love you too, I'll try. Shit. You come on, to read to protect your man, oúnjẹ fún yín. Nothing more. Okay. Thank you, darling. Oh, yeah, Jan, look, my movie town. Oh, it's a very good. Go digest. Let's go, John. Let's go. No, I'm not playing. Yeah, let's go. So ta lẹ́nu lónìí. Tó yáyé. Ọ̀run lẹ́yìn tí mú ti yín wá. Ẹ sáà mọ̀jà ta pa yín lórí. Jẹ̀dí ti dára. Ṣé lè ya burúkú lè kọ́lẹ̀ àdúpẹ́ fọlọ́run tí ò bá tilẹ̀ sáàrí mi o. ó lè alfa agun tí mo kẹ́ra mi dẹ́sí. Mo ti bọ́ ọ ṣe. Ní nọ́mbà rẹ̀ àti pé bátìrì fóònù mi bàjẹ́. Sórí òun ní ìbá ní tọ́ wò àmọ́ àgbàwò sí ní. Kó lè máa lọ lé ọkọ ọlọ́kọ mú ní síríìtì òun ní. Jẹ́ kí boyfriend rẹ jẹ́ wà lè tó lò ó. Boyfriend ìyá kí ló ń jẹ́ boyfriend. ìyá ní boyfriend ni. Ẹ ṣọ́ kí ni màá ṣe dáadáa. Èwo nu wọn? Ìwọ bò òun ni. Wá. Lọ ẹ̀ẹ̀kan náà lèèyàn mọ̀ yẹn súnmọ́ wọn. Ó sì ṣe dáadáa. Àmọ́ máa jó mọ́ díẹ̀. Bẹ́ẹ̀ ni kò rí yín kò rí èèyàn. Ọ̀sán wèrè wo ojúmọ̀ búwo náà ni. Àwa mọ̀ ni. Bábalẹ̀ àtọ́jú ẹ̀. Ẹ̀wẹ̀ mi ò sí nínú àwọn ọmọ tó ń ṣe oṣù free yẹn o. Owó lọ́wọ́ ẹ̀yin lẹ̀ ni o. Ọmọ mọ̀ bẹ́ẹ̀ ẹnì kí ìlú ọ̀run tó kù òkú tó mọ̀ pọ́nrún lòun lọ ẹ bá irú ẹ̀ tí ọ̀tọ́jú ẹ̀yà ni ó jẹ́. Kọjá ààyè. Ṣé yóò rí irú ẹ̀ kò ní fún ọ lówó gidi kó tọ́jú ẹ̀ ni? Má tọ́jú ẹ̀ má fún bọ́ọ̀sì ẹ̀. Ẹ bá irú ẹ̀ tó lówó ní náwó fún orí rẹ̀ ló kú. Lóòótọ́. Má náwó fún ọ̀gbàdé. Ṣé lóòótọ́? Èyí tó fẹ́ àwọn onígbòho pé á ká. Bọ́wọ́ yín ṣe kálẹ̀. Ẹ wọ ọ̀rẹ́ mi jẹ́ ń bẹ fún ọ lésì. Báwo lè dára yín láàmú bàbá ṣáàtìkà? Ṣé ẹ̀rọ ọmọ bó ṣe rí ni? Èyí tó yẹ pé wọ́n ròyìn yín ládùúgbò. Akágan bọ́wọ́ yín ṣe kálẹ̀ lé àbí bí ti lè kú sí. Akágan. Èèyàn rẹ ni wọ́n. Ta ló ló bèjẹ́ òbèjì ẹlẹ́sìn ọ̀wọ̀? Kí ni tiẹ̀? Ọmọ kìí bá tọ́jú eléyìí ló lè mí sí wọn náà ó lè kó bó ṣe wà yìí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀rọ ẹ̀wọ̀ yàrá ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ lọ́jọ́ ẹ̀ tọ́jú ara yín náà kẹsẹ̀ yẹn fẹ́ mi o. Tí ó lọ fún wọn ní èsì. Ọ̀sán fẹ́ lẹ́yìn ayé. Wo òbí. Àwọn ọmọ wọn. Fún mi náà bẹ̀. Fún wọn owó jọ lójú o. Fi nọ́mbà rẹ bẹ̀. Ìjà fún wọn nọ́mbà káwọn títọ́ máa pa. Ọmọ máa rí báyìí yòó ní tọ́jú ẹ̀. Ọ̀rẹ́ wọ̀ lẹ́yìn ọ̀lẹ́yìn sì níṣẹ́ lápá. Ọlọ́run yóò kẹnu ẹ̀. Àṣetá ni ìwọ ọmọ ẹ o. Ọ̀rọ̀ burúkú. Àwọn ọmọ yìí àgbákò ọmọ. Ẹ̀yin náà gbé ibi o. Bàbá yìí lọ́wọ́ lọ́wọ́ sì mọ́ náwó. Àṣàjẹjẹ àwìn lọ́dọ̀ yà àti mú nǹkan àwìn. Ẹ̀yin tẹ́ pé gbogbo wọn náà ń sá fún yín. Àwọn yìí ti pọ̀ ju wọn bá lè yan láwọn mọ́.
olówó tí ò ní yìí ọlá òun ni ẹ̀yin ò rí ẹlẹ́kẹ̀dẹ́ ní oṣù lọ́wọ́ ẹ̀nàwó ẹ̀nà láti jẹ́ tẹ̀tí wáyà yín lo gọ́gùn ṣé kọ́ńgọ̀ yín ṣe fi bojú ni rí wáyà yín ọwọ́ rẹ̀ bá ti ẹ̀lí lẹ́yìn tí ẹ̀rí wa ta kiri síwájú àwọn náà rèé àdáadáa òsì nígbà táwọn èso ọmọ àbìdí làbàlàbà ṣèdí bọ̀lọ̀bọ̀lọ̀ ṣèdí jùbàlàjùbàlà àdáadáa òsì. bí n bá mú yín wà láyé ẹ̀rà kò jáde ni bí n bá ẹlẹ́rú yín mọ́lẹ̀ ẹ̀rà kò jáde ni ẹ̀yin àbíkàdán wò ayédèyà yín o ẹ̀yin kú àwọn kékeré. Péjú kí ló ṣẹlẹ̀ ó sì múra ní ó ti bẹ̀rẹ̀ pàlọ́ kan. Wọ́n mo rò bí a mo lè tẹ̀lé ẹ lọ síbẹ̀ yẹn mọ́ because mo fẹ́ lọ rí bàbá. Bàbá ìwọ ló fẹ́ lọ rí. Bàbá kí á ti ka ọjọ́ yẹn. Mo kú o. Péjú. So o ti lọ rí bàbá yìí lẹ́yìn. O dẹ̀ sọ anything fún mi. Aláìda ni ẹ. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé bí mo sọ fún ẹ pé mi ò wálé níjẹta? Ọ̀dọ̀ bàbá yẹn ni mo lọ now. In fact, ìgbà tí mo dọ́dọ̀ bàbá fún mi ní 30k. Bẹ́ẹ̀ ni. Wàláì 30,000. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ 30k. Wàláì. 30,000. Bàbá yẹn fún ẹ 30,000. Wàláì 30k. Èmi kò bí. Ọ̀rẹ́ mi. Àbò ti lọ dórí bàbá yẹn Magolo. Agolo kọ́, agolo ni. Èmi ò dórí bàbá òun bàbá Magolo o. Ó ṣeré fún mi. Èmi náà dẹ̀ ṣeré fún. A lè gbádùn ara wa. Pátá. Jọ irú eré wo ló ṣe fún bàbá yẹn tó fi fún ẹ 30,000? Eré tí gbogbo obìnrin ń ṣe fún ọkùnrin, òun ni mo ṣe fún bàbá. Mi ìdé bàbá ní bàbá Magolo. Bẹ́ẹ̀ ni. Ó wà lára ẹ̀ mo ti gbọ́. So báwo ni bí tá à ń lọ sìn? Mo rò bí a mo lè tẹ̀lé lọ síbẹ̀ yẹn mọ́ because mo lápọ̀ìntmẹ́ǹt pẹ̀lú bàbá yẹn. Tí mo dẹ̀ ṣe ń lọ bá bàbá báyìí, ayé rẹpẹtẹ ni bàbá máa ṣe fún mi. So mi ò lè tẹ̀lé ẹ lọ mọ́. Ọ̀rẹ́ mi ti dáńgbà yẹn bóyá kí òun náà kúkú má lọ bẹ̀rẹ̀ mọ́ káàdì lọ bá bàbá. Kó ní kálukú ìrìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ tiẹ̀ kémi náà lọ tèmi. Péjú ó ti di bẹ́ẹ̀. Ó ti gbà pé mi àti ẹjọ́ ọmọkùnrin lẹ bàbá yìí wọ́n fẹ́ yọ mí sẹ́yìn. Ìgbà táwa jọ lọ àjọ lọ bí kankan tètè lọ bá bàbá ń sìn yìí. Ṣàrọ̀ra torí ẹni tó bá fárúgbó gbẹ̀yìn ni ó kàn pósí màá sọ tèmi fún ẹ. Kí ni tèmi àtàrúgbó? Ìyàwó bàbá. Kí ni tèmi àtàrúgbó àti pósí? Àwọn fámìlì ẹ̀ lọ ní gbogbo yẹn òun àtàwọn ọmọ ẹ̀ kankan mi kò bá àkìdá mi kankan mi. Wọ́n mọ̀ ní kankan. Já lọ ra nǹkan tá a máa jẹ́ kí ní kankan. Ní kankan lè dẹ̀gbẹ́ tá a ti bá wọn lọ́wọ́ rẹ̀. Ẹ má bínú sí mi, ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni o, mo appreciate yín. Ẹ ṣé gan ni, ẹ ṣé gan. Ọlọ́run á pọ́n yín lé, ẹ ṣé gan ni, mo appreciate. Ẹ ṣé gan. All right, ẹ ṣé gan ni. Yes sir. Bọ́ọ̀ni. Ṣé kì í ṣe ìyàwó Mr. Farouk? Náà ni. Ojú mi ò lè tàn mí jẹ. Ewu mú wá báyìí dẹ. Sórí àwọn tọ́lọ̀ ń fi kẹ́mi nìyẹn. Sórí ilé ayé yìí téèyàn kan bá feel pé òun wà indispensable àbí tóun bá rò wọn lè ṣe nǹkan Ọlọ́run máa gbé aláàánú mi dìde from anywhere. Ká ní kò ń ṣe ti Mr. Farouk àtìyàwó ẹ̀ tọ́lọ̀ ń fi ń pèsè oúnjẹ fún mi. Jọ kí ni wàá máa jẹ? Ìwọ òòjọ́ òṣègbìn kà wàá ló ń bò láago mẹ́rin yẹn tó bá di 10 alẹ́ àti nìrí ẹ̀ eléyìí tó wá ń sìn ó sọ fún mi pé ẹ̀gbọ́n mi màá rí lánàá níyẹn o ṣe gbọ́n tá mi. Bọ̀ ẹ̀gbọ́n mi rí ẹ̀ sọ ẹ̀ tó yẹ pé torí tí mo fi sá ẹ̀kọ́ mi tí mo wà pé ẹ̀gbọ́n ibi á ti máa pè ẹ̀gbọ́n mi so màá lè lọ ilé màá bá yín díṣì nǹkan tẹ́ máa jẹ tẹ́ máa wà ókè. Ibi olóńgbò ẹ̀gbọ́n ẹ̀ Ọlọ́run ti gbé aláàgbé fẹ́gbọ́n ẹ̀ ṣùgbọ́n. Ṣẹ̀rí lára nǹkan tí mo fi nísì ìyàwó yìí nìyẹn àǹtí àdùn obìnrin gidi ni wọn as in irú eléyìí nǹkan táǹtí àdùn máa tún fún yín gan ó máa bẹ́ta ilé nígbà tí mo sáré wálé pẹ̀lú àbáyé dáná ẹ̀ nǹkan tí máa bá ń bí máa jẹun máa yó but àwa fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Èjì sọrí nígbà míì èèyàn máa ń dákẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ara máa ń make sense kéèyàn máa sọ̀rọ̀. Now tell me ọ̀rọ̀ tó sọ́n sìn ṣé o fẹ́ máa fi rán mi létí ìyàwó mi tó ṣaláìsí ni àbí kí ló ń tọ́ láti ṣe. Ẹ̀gbọ́n mi ló ń ṣe bẹ́ẹ̀ ṣe mú yẹn ṣé mo pé tá bá sọ̀rọ̀ kà láwùjọ ó yẹ ká lè máa ròyìn lórí fáráyé
àǹtí adùn náà lójú ayé wọn ẹ wo ọlábàmí tẹ wọn sáré fẹ́ rẹ ẹ mọ̀ nǹkan ẹ̀gbọ́n mi ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ pé ẹ jẹ ilé kẹwàá alright èmi á lọ sí kitchen sìn bàbá yín fry plantain bàbá yín fẹ́ yín sí ṣé kí n fi dé sí. Má wà bá dé kitchen o bá dé kitchen. ṣe máa láì plantain àbí kí n ti máa ṣe nice lele. we used to learn nonsense. ẹ lè fi wáyé ilé ẹ máa jẹ plantain ẹ̀gbọ́n mi jẹ kí máa ń jẹ yín sí. sọ oúnjẹ ẹ jẹ́ púpọ̀. Darling, you know what? Àjọ máa wo match ní okay? Má worry, táwọn players yẹn bá ti wọ pitch, màá máa sọ wọ́n fún ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan, okay? Ojú ẹ̀ ni mo fẹ́ máa wò. Mo ti gbọ́ wà wojú mi, bọ́lá ṣe máa bọ́ọ̀lù náà, you know. Oh! Mr. Aikins, how you doing, sir? Ṣé wàá pa? Good to see you. Ìsúnmọ̀ okay. Yeah. Mo ní láti wo football match ní. Mo kàn ní kí n wá drop àwọn tí màá fi gbé oúnjẹ fún mi. Ẹ bá ti pé visa o security guy mi tàbí kí ẹ omi gan wá gbé fúnra ẹ. Tó bá ṣe lórí èèyàn máa dúpẹ́ ni. Okay. Mo lè gbóúnjẹ fún kí n máa fa bọ́ọ̀yàn ránṣẹ́ sí yìí ló mọ̀ wá sí. Well, it is fine. Thanks for being so humble. Ẹ pẹ̀lẹ́, ẹ ṣé gan. Bro, mo ní mi ìmọ̀ bóyá fan football ẹ̀yìn. Ìyàwó mi ò wọ́n ti ẹ̀ èmi nìkan ló fẹ́ fi síbi ẹ̀. Ọ̀gbẹ́ má ṣe níbẹ̀ máa le. Yeah, because no, actually Chelsea le mi, you know. Ala ṣe talk to me here. You guys should not walk alone. The support. Manchester United. To repair. Red, not she. Oh yeah. 2 days. Ẹ ṣé àná. Ọlọ́run á fa èmi ní ọwọ́ sókè. Àmì ó ṣe. Ṣáàgbọ́ bá mi ṣí kíní jẹ́. Ọlọ́wọ́ sókè. Wúrẹ́ bó ṣe lókè láàrin. Owó tó fẹ́ gbà. Má dà lò. All right, love. I'll miss you. Okay. Don't all right, stay darling. long. No, I won't. Immediately tí mo bá ti dán, ó ní máa pè ẹ́, ṣé o ti gbọ́? Ṣá máa gbàdúrà kọ́ lọ́run ní kí iṣẹ́ yẹn bọ́ sí. Màá pè lálẹ́ kí n tó sùn, ó mọ̀ yẹn definitely. All right, love you, darling. Lukman Najawo ló ní ká fi kọ́gbọ́n o. Ìṣe ayé olóyè ká fura sí ìwà èèyàn tó ń bá ẹ̀jẹ̀ dùn ní o. A ò lè mọ̀ kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa rìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Mr. King, let me pause. Hello, sir. Mo wà okay, sir. Mo rí miss calls. Ẹ̀yin ṣé kò sí iṣẹ́ wa lé? Ṣé lé gbóná wa? Ṣé wà okay? Ẹ fẹ́ rí mi? Ṣé kò sí, sir? Like right away, miss in báyìí bàbá ìfẹ́ máa kú. Okay, bá mi send address. Ẹ dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ sí problem. Okay, bá mi send address. Ẹ bá mi send address.
fẹ́ lọ rí mi. Tó bá ti ń travel báyìí ní ìbẹ̀rù ìgbọ̀nmọ́. The same address náà ni. Ṣé hotel náà ní kí n máa bọ̀? Wọ́n dẹ̀ sọ̀rọ̀ bíi pé bóyá nǹkan ṣẹlẹ̀. Hotel báwo láti wá ṣe kí ni? Hello sir. Mo wà níwájú ta same address tẹ́ send sí mi bọ̀ nǹkan tí mò ń rí bíi guest house bí hotel ṣá. Kí n máa wọlé bọ̀. Nínú hotel. Ẹ ṣá sure pé everything wà okay sir. Kò sí then kó má tún bá a sí náà ni ẹ jókòó. Sorry about me. Kí ni ẹ fẹ́? No, mo wà okay. Ẹ sure? And ṣé àti gẹ́ẹ̀tì bí ó dẹ̀ nira díẹ̀? Rárá. Ẹ ṣe gan ni. Bẹ́ẹ̀ ṣe pọ́n mi lé tí mo pè yín tẹ́ jẹ́ mi Ọlọ́run á pọ́n yín lọ́lẹ̀. Àmín. Bí mo ṣe request láti rí yín tẹ́ fojú kéré mi tẹ́ fojú tẹ́ńbẹ́lú mi ọmọ aláyé ò ní fojú kéré yín. Àmín sir. And I say this from the bottom of my heart. Ẹ ní pàdánù ọkọ. Àmín. Ẹ ní irú tèmi o. Ẹ tó ń fẹ́ràn yín tẹ́ fẹ́ràn kò ní dẹni àgbègbè. Àmín. Ẹ wá ní bọ́sù alágbèdá. Àmín. Ẹni tí ó máa fi tọ́ dúdú síná fún yín tutọ́ funfun síta. Ẹ ní bá pàdé. Àmín. Wọ́n máa sọ pé kí wọ́n ní do unto others what you want them to do back to you. Ẹ tó máa fi ọ̀bẹ yìí jẹ́ ń ṣu. Tẹ́yìn dẹ̀ máa stay faithful sí. Ọlọ́run á fi iná yá yín. Àmín. Ẹ wo bí. Hope all is well. All is well. Torí àwọn nǹkan tí mo fẹ́ sọ àbí tí mo ń sọ yìí ló má lè kó yẹ kí n sọ. But torí àwọn bí mo ṣe rí bẹ́ẹ̀ ṣe ń kí ẹ̀ fún mi lẹ́jọ́ mẹ́ta yìí tẹ́ ń fífẹ́ hàn sí mi tẹ́ ń fún mi lóúnjẹ ó jẹ́ kí ọkàn mi máa súre fún yín. Ṣé rí àwọn ìwà tó ń kú díẹ̀ káàtó. Àwọn kò wò nìyẹn. Àwọn kan yín. Okay. Nǹkan tó ń wù ní wà ó kù díẹ̀ káàtó. Ó yẹ kí èèyàn kọ́kọ́ fi iná jóra ẹ̀ kó tó fi jọmọ lákẹ́jẹ́. Why tí ọkọ yín máa láwọn ń lọ 2 weeks 3 weeks sometimes a month ọgbà mi ò ti lọ a month plus rí àwọn tí aládùúgbò máa ń sọ̀nà. Ìwọ́n máa yí ọkọ tí ẹ̀ kí ń gbélé. But that doesn't mean pé bẹ́ẹ̀ ṣe wà faithful sí wọn tẹ́ tó bá travel lọ yẹn làwọn ṣe wà faithful sí yín. Wọ́n wá fẹ̀yìn nìkan lẹ̀ èyí dá wà. Ṣé mo gbọ́ bó ṣe dá wọn abẹ́yẹn wa wọ́n sì wọ́n máa gbọ́ mọ́. Wọ́n á ṣọmọ wọ́n á ṣe big boy ládùúgbò he's a fine man. Wọ́n á ṣe big boy ní ìgboro wọ́n á ṣe everything wọ́n á fẹ̀yìn nìkan lẹ̀. Ìgbà mìíràn tó jẹ́ pé bí òtútù máa fẹ́ mú òjò àárọ̀ ìlú àṣẹ ó yẹ kẹ́ni ilẹ̀ kan tó máa kú dọwọ́ yín báyìí tó máa dì yín mú báyìí. Excuse me. Sometimes you need someone to just hold you gently. Kí ló ṣe yín? Somebody to touch you when it's cold.
ẹ má bínú like kí lẹ ń try láti insinuate ibo lẹ ń drive lọ kí ló ń ṣẹlẹ̀ gangan what are you insinuating ẹ jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. kò yẹ kẹ́ máa dà wá ṣé bí mo ṣe ń wò ìbẹ̀ ṣe ń take care mi tẹ́ ń ṣe bí fi yẹn my wife of blessed memory I was faithful to her she was faithful to me tẹ́pẹ́ ṣe ń ṣe yẹn ẹ jẹ́ kí n máa rántí ìyàwó mi mo bẹ̀rẹ̀ sí ojú ìyàwó mi tó kù yẹn lára yẹn so tí màá ti bá jọ wà tó ṣe wọlé wọlé tẹ́ ń tọ́jú mi tí mo tọ́jú yín kó tẹ́tí. ẹgbẹ́nu sàn jàre kí ló ṣe ń tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tí ò normal ṣé loneliness ti jẹ́ kẹ́yà wèrè ni ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ìgbà tí mo ti dé bí tèmi gan ti rí pé hòtẹ́ẹ̀lì ló yẹ kí n ti padà náà mo tún jókòó ẹ̀ ń fọwọ́ ra mi lára ẹ̀ ń ṣe bí ẹni tí nǹkan ń ṣe ẹ̀ ń ṣe bí ẹni tí ò gbádùn mi ò pariwo ẹgbẹ́ ń ṣe bí wèrè ẹ̀ ń ṣe bí ẹni tí nǹkan ti rọ́ọ̀lù náà the next thing tẹ máa sọ ẹlẹ́rìn lójú ìyàwó yín tó ti kú ẹlẹ́rìn lójú mi ṣe normal ẹ tún sọ náà ẹ fọwọ́ ra mi lára ẹ̀ ń ṣe bí ẹni tí nǹkan ti ń ṣe ní ẹ ọkọ mi dá wà ó wà pẹ̀lú àwọn ọmọ and so what kí ló kàn mí ọkọ mi nìyẹn does that mean pé kí n má wà faithful sọkọ mi kí ló kàn mí kan pé tí mo bá ti oh my goodness. tó bá jẹ́ pé nǹkan bí akọrin lè ka ẹni àbí nǹkan kan ẹ wo bí mo wà coded gan trust me ṣẹ́rí òtẹ́ ta wa yìí mo sáfọ́kọ tó náà pé tọkọ yín kó wá fi débi a jẹ́ pé ẹlẹ́hà àwọn orí sunday yẹn ni àwòrán ni. ṣe ní family. I have you. nǹkan tí ń ṣe yín sá o gidi gan bẹ́ẹ̀ ṣe wáyé nǹkan tí ń ṣe yín Yaba left hand side ló yẹ kán mú yín lọ èmi ni mo dẹ̀ fà ṣẹ́rí látẹ̀lí lọ́gán kò sí pé mò ń gbóúnjẹ wá bá yín mọ́ kò sí pé mo máa tẹ̀ ń wá apartment yín kọ́kọ́ ò gbọ́dọ̀ dà wá pọ̀ mọ́ because bẹ́ẹ̀ ṣe wáyé bẹ́ẹ̀ ṣe wáyé ẹ yàtọ̀ sájà ṣe bí ilẹ̀ ń pa wọ́n lálẹ́ ṣe bí ẹni tí nǹkan ti rọ́ọ̀lù yìí ẹ wojú mi dáadáa sà ẹ ní ṣe orí burúkú ẹ ní ya wèrè ẹ láyé láyé yín ẹ wò mí dáadáa ní ayé lé ayé yín tẹ bá rí mi ẹ má kí mi o ẹ wojú mi dáadáa tẹ bá tún rí mi à ń ṣe níbọ̀ mọ́ o tẹ máa rí mi láàárọ̀ tẹ máa ní lè bọ́ mi tẹ bá pe lè bọ́ mi ògùn máa pa yín dànù ní ọmọ yín rí o ṣẹ́bi yín dẹ̀ ní bí òṣọkọ mi ó ní kọ́ máa help ẹni tí ò níran tí ò lẹ́bi tí ò lára onídọ̀tí oníranù oníranù. kí ni mo sọ tó le tó wà. ènìyàn ló burú jù nínú gbogbo tó ń dá ènìyàn ló yẹ ká sá fún ọmọ ènìyàn wọ́n burú ọ ojú ọ̀sẹ̀ fi mọ̀ wá ẹ̀dá ojú tútù inú lóró ayé bẹ́ẹ̀ ní kò ẹyẹ ò ní kò síbi tó ti ń sọ pé ẹyẹ ò ọmọ ènìyàn wọ́n lẹ̀. mo rò pé travel lọ́mọ mi. yes wo ọ̀rọ̀ pọ̀ nù rẹ̀ kí ló ṣe é. ojú ọ̀dùn lọ ni. bí ọ̀rẹ́ mi ni ó lọ clear ọjà ẹ̀ sí wọ́n á sáré rè. ok. ní mọ́tò ń ta kí ló ṣẹlẹ̀. well you say funny enough mo ti wà lójú ọ̀nà làwọn pípẹ́ yẹn bá ṣe pè mí nìyẹn pé wọ́n náà wọ́n ti sún appointment wá sí ọ̀la you understand wọ́n ṣàbẹ̀ mí gan kankan nǹkan wọ́n gbé ó jẹ́ kí n máa bọ̀ nílé bàtà pé mi ò tí ì rìn jìnnà jẹ́ wá dúró tí ìyàwó mi though wọ́n ní hotel arrangement mi pé ṣì wà ń bẹ̀ pé kí n lọ sùn tó bá dẹ̀ dọ̀la ká ṣe meeting yẹn ní no jẹ́ máa bọ̀ wálé kí wọ́n á dúró tí ìyàwó mi. Are you okay? Yes, I'm fine. ọ̀rẹ́ yẹn di stress ẹ̀ jù mí ò láì gbogbo eléyìí o kí ni gbogbo eléyìí sìn. Who stressing me? I don't like anyone stressing my baby. Mo wà okay. And ìgbà tó ń jẹ tí mo ti sè láàárọ̀ yẹn tó ti like it, let me go and prepare another one. No, ìwọ ló fi pè mí ẹ̀ like anything tó bá ṣe mo like o. Jẹ́ kí n lọ sí good. In fact, mo gbé omi sórí iná wa kòrò kò sábẹ̀ má jẹ́. Jẹ́ kí n lọ prepare better meal fún ẹ, o máa like it. Thank you, darling. Àbúrò kí n jẹ́ in kitchen. You sure? Thank you, darling. I married an angel, you know. Love you more. Báwo la ṣe fẹ́ mọ ẹni tó ń robì sí wa ẹ̀yin ṣoore wọ́n ń ṣe bí a nítorí ìgbà ọmọ ènìyàn ló mú un jọ. tó sọ fún Farouk gbọ́dọ̀ àkìlò tí ń bọ̀ nǹkan kékeré ló fẹ́ sọ di ní lámúra ẹ lọ́wọ́ wo má sọ fún o
àfi tó bá nífẹ̀ẹ́ marriage ẹ ló yà kù ẹni tó ti sọ fún tó ti notice bó ṣe ń sweat níbi tó ti ń bọ̀ àfi tó bá mọ̀ pé ìwọ gbogbo ní nǹkan tó fẹ́ fi marriage yẹn ṣe. irọ́ ló pa wo bí sọ fún kò sí nǹkan tó jẹ́ big deal let's destroy marriage ó dẹ̀ bẹ́tà kó jẹ́ kó mọ̀ nísìn ju kó wá lọ mọ̀ létà lọ. àdánù o mentality ọkùnrin ò lè gbé yẹn àgàgà kó tó wá já àwọn ọkọ tó ẹ pé wọn ò kí ń gbélé wọ́n tó bá sọ pẹ́rẹ́ ìwọ ọgọ fúnra rẹ ó ti léra ẹ lọ nìyẹn má sọ kọ́kọ́ kó dúró síbẹ̀ sọ fún má sọ fún kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ má sọ fún má sọ fún má sọ fún. mo kọ́ bẹ́ẹ̀ kí ọwọ́ mi ni. That was scary. I'm sorry. Okay. But there's something we need to machine come. Okay. No. I know okay, mo ti wà okay, mo ti yo. Machine come say. Oh God. Mo wà carried away. Bọ́rọ̀ ìṣeré bọ́rọ̀ ìṣe ń lọ ìjẹ́ òní wá lógún. Bọ́rọ̀ ìṣeré bọ́rọ̀ ìṣe. Àní oyè mọ́ bínú obìnrin bínú púpọ̀ fà bíbínú bá pọ̀ kò ní nílé ọkọ gbé. mo ti gbọ́ òun náà tó débi. mo mọ̀ bínú. mo ti gbọ́ màmá rẹ̀. nígbà tí èsè pélé yín lọ́ọ́ darúgbó sí. Bébì mi. òun náà ló dé. wo má bébì mi. bébì rẹ̀ ń bínú lọ́wọ́. Ṣé alágbó ṣáájú wa. àdúpẹ́ fọlá àtàrọ̀ láti ń bẹ̀. wo ó ti dà báyìí Sisi Alágbo ló wà níbí ó ní ó ṣejú Sisi Alágbo ìgbà tó ṣe transfer fún Basira mo fẹ́ kí ẹjọ́ fojú ajé kò ní sọ́ọ̀sì ó yá máa sọ lójú. Sisi Alágbo ọjọ́ tèmi àtàwọn ọ̀rẹ́ mi wá tàwa mọ̀ ògo bíbá yìí transfer tí mo ṣe sí Basira tí ó kó bá mi fún Tolú lówó. sọ́lọ́hún ni owó èmi ojú mi lè ṣe transaction ọ wọlé sórí fóònù rẹ̀. ẹ wo irọ́ ló ń pa kò ṣe transfer kankan fún Basira. tí bóun ní wo ó ní mi delete ẹ tí bóun ní débìtà láti ní náà tí ò rí ni. kò lè purọ́ ẹni sùúrù. ok kí wá ló dé tí Basira ò fún mi lówó mi. yóò fún ọ ó lè yá a lò. yóò ṣe yá a lò sí Alágbo. ẹni gbẹ́ kòtò ọ̀gbẹ́ ẹ̀jẹ̀ ẹni bọ́bẹ̀ náà sì kan lápá Basira kiri lọ ní ọrọ̀ ajé náà ló ṣe lọ tó bá dé yóò fún ọ lówó rẹ ẹ mọ̀ pé gbọ́jà wa lọ́wọ́ ó lè sáré fi ògógóró ké ṣiṣẹ́ yóò fún ọ. Basira fẹ́ mi lówó Sisi Alágbo anywhere tí n bá ti rí Basira máa ní kó máa jẹ ọjà lórí ẹ̀ ni. wọ́n jọ́gun lówó ẹ sọ fún kó tètè ra fún mi lówó mi àìjẹ́ bẹ́ẹ̀ ẹ wò má bá po nonsense abẹ́ta tí ò bá rí mi kó fọwọ́ mi kó fi kalẹ̀ fún yín kí wọ́n gbà lọ́wọ́ ẹ àìjẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ kó mọ̀. ọlọ́mọdé Basira ó sì ṣe àǹtí mi ògún dákun mọ́ jẹjà Basira o owó iyebíye ló gbé sórí o. èwo lẹ́yìn rí dá sí ń bẹ̀. tẹ́ẹ̀ràn bí wọ́n ẹmú ìkágbára yín gbé lónìí o bẹ́ẹ̀ bá bọ́ kọ́ta àwọn tí ó yẹ yín jáde wọn sí ilé kó máa jẹ́ bẹ́ẹ̀ lẹ́wà tẹ́sùn sí tí wọ́n domi ìgbẹ́ omi ìtọ̀ tí wọ́n dà lẹ́yìn lórí àkójọ mu ni bẹ́ẹ̀ tí ń bù mu làwọn náà ń bù sórí kí ni yóò ṣe mọ́ mu àgbákò nǹkan ni kó mọ́ ìmọ̀ yẹn láàánú. ó délẹ̀ àbí wọ̀ lọ́hùn. ọ̀tá lẹ́nu yẹ́rìyẹ́rì. mo gbà fúnra o onílé tí ó fúnra ó lè ní oko ẹ fúnra o. Understatement. You're a very good cook. Thank you. That reminds me. Ó lọ́rọ̀ kan tí mo fẹ́ fi lọ ẹ̀. Okay. Ó lọ́rọ̀ mi kan tá a jọ ṣe kékeré. Mo pé mi really can keep praying. So ó béèrè nǹkan lọ́wọ́ mi. Take for instance, ó ní bóyá bí ọ̀rẹ́ ọkọ. Not really ọ̀rẹ́, but just hello hi. But ènìyàn àtọkọ ẹ close gan. So ọkọ ẹ wá wo situation of things. Ó dẹ̀ wò pé okay ìyàwó mi o jọ̀ọ́ mi máa help ẹni and ó bẹ̀rẹ̀ sí help her because ṣọmọ nǹkan tọ́kọ ẹ bá sọ ló máa ṣe. During the process ó ti wá develop interest. Yẹta ni ṣọkọ onítàn àbí. ẹni tó ń help yẹn
Okay. Interest lórí ìtàní. Lórí ẹni tó ń ṣiṣẹ́, which is ìwọ. Wow. So ọmọ bó ṣe rí ẹnìyẹn ò fẹ́ sọ fọ́kọ ẹ o. Okay. But ṣọmọ ẹnìyẹn ti ń toast ẹ ó ti dípò ti fẹ́ máa fẹ́ tó bá jẹ́ wọ́ kí ló máa ṣe. Dóò kò níyàwó mímọ́ o. Wow. Ibo ni ìyàwó ẹ̀ wà? Ìyàwó ẹ̀ ti ṣaláìsí. Okay. So àtìgbà tí ìyàwó ẹ̀ ti ṣaláìsí yẹn wá ń try láti wẹ́ lómi tó máa fẹ́. Ṣé irú ẹni tí ó jẹ́ pé willingly ọkọ ẹnìyẹn ló ní pé kó lọ máa help ẹ? Ló wá fẹ́ máa fẹ́. Kí ni wọ́n máa ṣe? Òórùn ìkà ń ṣe oní pé kò jẹ dáadáa. Tó bá jẹ́ èmi, máa ṣe báṣubàṣu. Máa fi ojú ẹni yẹ tó bá jẹ́ pé mi bó ṣe sọ o, máa fi ojú ẹni yẹ ràn ẹ mọ̀. So crazy ni. Irú rubbish wo nìyẹn? Tí bá ti wá ṣe bó ṣe wù mí tán, máa wá pe ọkọ mi. Máa wá ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe sọ yẹn pé ẹni yìí o, ẹni téèyàn ń sá fún gbà ni, kò kí ń ṣe ẹni tó lè get closer to us at all. Olórí burúkú olóṣèyàn kan ni. Máa sọ fọ́kọ mi ni o. Peace adé reign. Adé máa lè dànù sí family wa. God will bless you. Àmín. Ọ̀rọ̀ àṣírí nìkan ló máa yàtọ̀ o. Exactly bó ṣe gbọ́rọ̀ sílẹ̀. Èmi tiẹ̀ tún bọ́ra jù wọ lọ. Mo jẹ́ kó yẹ pé wo bí gbèsè pé tó bá possible kókó mú àwọn ọmọ kókó lọ́nà ya ìṣeléṣe pé ẹni tó mọ ọkọ ẹ tó dẹ̀ mọ lé ẹ tó dẹ̀ mi ò tẹ̀ wọ́ ọ̀rọ̀ rẹ̀. Ìyẹn fẹ́ dalẹ̀ ní ẹrú ni. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ ń gbòòrò. Àwọn tó ní iṣẹ́ tó ní kọ̀ọ̀kan. Ìwọ náà kàn imagine ọkọ tó ń help ẹ ó wá fẹ́ máa fẹ́ ìyàwó ẹ̀ olórí burúkú ló ń tàn. In fact bí mo tẹ̀ ṣe gbọ́ tọ́rẹ́ mi fi lọ mí gan mo ní irú ọ̀rọ̀ ìwọ gan gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ rírùn. nǹkan tẹ̀mí náà sọ fún nìyẹn o. Bẹ́tà. a ò pé kẹ́ máa ṣoore ẹ ronú lẹ́ẹ̀mejì o ẹ ronú sí i sábà fọ̀tún ọ̀tún ta kò sí òsì o ní jẹ́ kó wọ́n mọ́ ìlà báwo la ṣe fẹ́ mọ ẹni tó ń ro bí tiwa My love. wọ́n ṣe bí nítorí kí wá ní ọmọ ènìyàn ló. Ìfẹ́ má sọ fún mi pé o tún fẹ́ wo bọ́ọ̀lù. Kí ni ẹ? Mo realize pé throughout tàfi jẹun tán ní dání mi. Okay. Mi ò yẹ kó gbé oúnjẹ lọ fún Mr. Akin. Àbí ṣé o ti rán ọmọ ẹ̀kọ́ oúnjẹ lọ àbí o ti gbé lọ tẹ́lẹ̀? Ọ̀ o ṣe fẹ́ gbé lọ later? Ìfẹ́. Food stuff ti tán. It sound so strange, darling. Food stuff tán nílé. Torí ẹ̀ ní ẹyọ ẹnu additional ẹnu ẹyọ kan ṣe oúnjẹ jẹ. No, because ordinarily tó ń jẹ bá tán nínú ilé. Dáàdì náà kì í jẹ́ kí n mọ̀ wá ti mú owó lápẹ̀ wá ti fi rà. Màá tẹ̀ fífẹ́ jẹ́ tán kó tó ní ẹ̀ ọkọ mi food stuff tó ń jẹ yẹn èmi ni mo fowó rà lásìkò má dẹ̀ lówó ẹ̀ padà fún un. So wọ́n ṣe máa sọ pé food stuff tó ń bí pé kò wá sí oúnjẹ tá a lè fún ẹni ẹyọ kan péré jẹ. Ayọ̀, it is not even about that. Mo kàn rò pé stress ẹ̀ ti pọ̀ jù ká tó dáná tán tara wa kí ọ̀n tó dá tẹ lòmíì máa jẹun máa ṣẹ̀ṣẹ̀ lọ máa gbé lọ sí next compound ṣe ti jẹun ṣe ti wà okay wọn ń ṣọmọdé náà wọn lè sort ara wọn and mo rò pa tí ń ṣe jù. Darling, baby, no, má ti jẹ́ kó sú ẹ má ṣe pé jọ kí la bá ti ṣe ẹnu ẹyọ kan pé la máa ń bọ̀ imagine àwọn jẹ́ pé of philanthropic heart to wọn ó ti wá dé ó ti dé kọ́ máa bọ́ almost odidi ìlú kan ok wo bọ̀bọ̀ Kokun Foundation adúlọ àwọn tí ọba yẹn fún lóúnjẹ lójoojúmọ́ tí ó dẹ̀ complain pé ó ti sú òun níṣẹ́ inú ẹ̀ tó máa ń dùn tó bá ń ṣe lọ́wọ́ máa ṣe kébékébé imagine kánísìn lóyá ọmọ bíi mẹ́rin àbí mẹ́ta ló lọ lóyún ẹ̀ tó wá bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin ṣé o máa sọ wípé ìwòlè ṣe oúnjẹ fáwọn tó bí. ìfẹ́ ọmọ wa nìyẹn jàre kò ń ṣàgbàlagbà tó ti tó ra ẹ̀ bọ́. very same thing náà ni jọ máa ṣe láti fi mú mi dùn please I want it. Oh, it's stressful now. Sorry, okay mama join in the kitchen anytime the body fresh oúnjẹ fún ma join in the kitchen jọ baby tó ti bọ́ sọ̀rọ̀ ẹ̀ ká continue sórí oore ṣíṣe bóyá kínkín ní báyìí lèèyàn máa ṣe tọ́lọ́ fi máa gbọ́ tó tún máa gbàdúrà nǹkan táwọn náà wọ́n àmọ́
Ṣé ti má jẹ́ kó sùn lórí ọ̀rọ̀? Àbí ṣé kí wọ́n máa kó ṣóúnjẹ yẹn mọ̀ ẹ́ kí mọ̀ pé òkè tí n bá ti ṣóúnjẹ fún màmá gbé lọ́wọ́ fún ọ? No baby, má worry. Má ṣe. All right. You know what? I married her. Thank you, baby. Love you so. Love you too. Ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn ló ń ba ẹ̀jẹ̀ dòní o. A ò lè mọ̀ kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàa ní láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Lóòótọ́ ni ire ń bẹ nínú ibi. Lóòótọ́ ni ìwà ń bẹ. Alfa. Ọwọ́ ọjọ́ mẹ́ta gbogbo ilé ń kọ́ ló ń ṣàánú wa àdúrà gbàlagbà Ọlọ́run. Àlàámà mi. Bó wá ni. Dáadáa ni ẹ wo ẹni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣeun mi gan-an. Alhamdulillah. Ẹ ṣe mo dúpẹ́ o. Ojú ò ní ti ẹ ṣeun gan. Farouk ló pè mí lórí fóònù. Ó ní kí n bóun dọ́dọ̀ yín pé àwọn ti jọ sọ̀rọ̀ pé kí n wá bóun gba nǹkan kan. Bẹ́ẹ̀ni èmi pẹ̀lú wọn ti jọ sọ̀rọ̀ kódà èmi náà ti pèsè ẹlẹ́ fún wọn wọn tó dé ó ní. Ẹ wá dákun tó tọ́ lọ́n torí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní mọ́ni arúfọ́kì mọ́tẹ̀tàmbúrú yóò ti àlẹ́ wàrúkà ẹni tó bá mọ yóò bì ló máa ń jáwó bò lórí. Ẹ dákun tẹ́ bá wá gbé ọ̀ǹtún ìdọ́dọ̀ ajẹ́à ẹ bá mi tẹ̀ mọ́ létí kí wọ́n máa mú lóòrèkóòrè nítorí kí wọ́n máa mú lóòrèkóòrè òní òbí ń táwa fẹ́ kó ṣẹlẹ̀ Ọlọ́run wa wọlá pé Ọlọ́run ò ní bímọ láíláí ẹnìkan ò sì ní bí ṣùgbọ́n òun ló máa ń fún àwọn ẹrú rẹ̀ lọ́mọ bí yóò bá mi yọ̀ǹda ọmọ fún hajj alágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà mo nígbàgbọ́ pé àwa náà wàá wíkà lọ́dọ̀ wọn láìpẹ́ láì jìnnà ọláwọn afáàní wájú Ọlọ́run ọlá ìjà àṣeyọ Ọlọ́run òṣìṣẹ́ nìyẹn. Ẹ ṣeun bàbá ẹ ṣeun gan àwọn àrẹ ń bá. ẹ jẹ́ àṣẹ àdúrà bismillahir rahmanir rahim law anzalna hadha alqur'ana ala jabalin la ra'aytahu khashiyan mutasaddiyan min khashyatillah wa tilka al-amthalu nadribu 'ala an-nas la'allahum yatafakkarun subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun 'ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Ṣé ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn ló ń ba ẹ̀jẹ̀ dòní o. A ò lè mọ̀ ẹni tó ń ṣọ́ wa kọ́ má bàa ní láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú ẹ̀gbọ́n mi bọ́dá kí ọ̀dọ̀ Mr. Farouk ló wà ẹ̀gbọ́n mi lè kọjá bẹ́ẹ̀ náà iná tí wọ́n fẹ́ lò wọ́n ń ní ìrìn epo kí ni bojú omi jẹ́ ọmọ ènìyàn ní sáyé lógún. Inú ilé lọ bẹ̀rù fún àyà bẹ́ẹ̀. Stop now. Stop mú ẹ̀. Bọ́ọ̀rọ̀ ìṣe ń lọ ìjọ òní lógún. Ẹ̀gbọ́n mi ẹ má bínú pé mi ò kàn lẹ́kùn àti ìgbà tí mo wé nílé tí mo fi ní kí wọ́n á wò ìtumọ̀ pé ọ̀dọ́ Mr. Farouk lè máa wà. Ẹ fi wá já wá sílé onílé báyẹn. God bless you. Ẹ má bínú. O dẹ̀ ní common sense pé o délé ò bá mi kó pé lórí fún. O wọlé síbi o kàn lẹ́kùn náà get out. You are okay. Ẹ̀gbọ́n mi ní get out. Get out. Bọ́ọ̀rọ̀ ìṣe ń lọ ìjọ òní wá lógún. Get out. Bọ́ọ̀rọ̀ ìṣe ń lọ ìjọ òní. O ní kọ́tí o ní kọ́ lẹ́kùn. Lólé. Babes. Èmi ni mo ránṣẹ́ àbúrò mi dẹ̀ ó ṣe wọ́n yẹn wọ́n bí yàrá ìyá ẹ̀dá kó sọ nǹkan. Oh sure. 110%. Give it to me. Yeah, baby. Mom, is I love you? Yeah. Okay. Right back. All right. Look, mon na jawo. Lo ní ká fi kọ́gbọ́n o. Má pẹ́ o. Ìṣe ayé ọdún yẹn ká fura sí ọ ìwà èèyàn. Ẹ̀gbọ́n mi
ipò tí mo ti bá yín lẹ́kọ̀ọ́ yóò dáa. Ẹ wo ìyàwó la máa ń sọ yìí. Ẹ̀yin kan imagine pé bí mo ṣe wọlé tí mo bá yín yẹn kó wá sí pé Mr. Farouk ló wọlé bẹ́ẹ̀. Báwo lè ṣe fẹ́ kàn fíìmù náà ẹ̀gbọ́n mi? Ẹlẹ́ran ara làwa náà nǹkan tó ṣe ń bẹ̀rẹ̀ kò wá òkè ẹ̀gbọ́n mi. Kí ló ṣe tí ò wá òkè? Jẹ́ ìpè ìyàwó Mr. Farouk mo bá tọ́jú òkú láàrin yẹn. Ẹ̀jọ̀ tó lọ kí ni ṣé ìgbà tó rí mi ṣé mò ń pààyàn mò ń gé èèyàn jẹ? Ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ṣe jọ wọ̀ yẹn kò yẹ kó bọ́mọlúwàbí èèyàn bẹ́ẹ̀. Báwo la ṣe jọ wà tẹ́lẹ̀ kò jọ sí ní? Nílé sílé sà. Hello, ṣo nọ́mà? Tó ti gbọ́ pọ̀ lọ́yìn mú dorí kò ní báyìí náà. Èèyàn méjì jókòó kò dẹ̀ tó pé ẹgẹdẹgẹdẹgẹdẹgẹ kí ló ṣe é? Secondly ṣé gbogbo morals tó ti ẹ̀ kọ́ ẹ òun mú kankan lò ń bẹ́ẹ̀ ṣọ́pọ̀ lẹ́nu ojú kò lò ní. Ọ̀fun tó wá fi yọ̀ síbẹ̀ kan ó máa ń ṣomi síbẹ̀. Òkú òun láyé tá a fi ẹ́ sí òun wá sí ìlú ilé òun já wọlé. Ó ṣe bí wèrè ó já wọlé èrè kọlẹ̀kùn. Bọ̀ ẹgbẹ́ mi èmi ò mọ̀ pé ó ti wọra tó báyìí o ṣùgbọ́n tára ní ẹni máa ń jẹ kòkòrò burúkú tábà lè wí fún un ò ní jẹ́ kí èèyàn sùn lórí ẹ̀ máa pa ẹ́ tó ṣẹlẹ̀ dàda sí yẹ́yẹ́yẹ́yẹ́ bí wọ́n tá ń gbé sọ wá lórí ẹ pé kọ́dà pé tó fà ẹ̀ wọ́n rí ẹ̀ ṣọ́ orí ẹ̀ o ṣọ́ ara ẹ̀ please. ẹ̀gbọ́n mi ò kí ń mú kankan o. tí bá rẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó ṣe orí àbí nǹkan tó lò rí tí bá bọ́tà lẹ́nu anybody no trouble. Orí pé a ṣe èrè gbàgbé. A ṣe èrè lẹ́nu ẹ̀ sí mi. Èmi ò bí o bú yín o. Èmi la ṣe èrè. Ó ti yé mi. Now I get you. So, o ti ní gut. O la inú ẹ pè mí la ṣe èrè. Ẹ̀gbọ́n mi yóò owó. Jẹ́ kí n rán ẹ létí o. O kì í ṣọ́ mi lánàá o. Ọmọ sísítà mi ní. Yes. Mi ò dẹ̀ lè pé àǹtí mi la ṣe èrè. Definitely, àwọn family bàbá ẹ̀ la ṣe èrè àwọn ló fi jọ. Ẹ̀gbọ́n mi ẹ ti mọ́ mi sílé nìyẹn. Mo rán ẹ. Àfáàntì ìbùkún láṣẹ ìbú mo dé pé àwọn fámìlì bàbá ẹ̀ la ṣe bàbá ẹ̀ tó fàǹtì nílẹ̀ tó sá lọ wọn la ṣe. Ó dà pé mo fẹ́ làwọn fún owó rẹ̀ igbó fẹ́sítà tó ń fa yẹn ó dà pé ó ti ń wọ́rí ẹ̀. Èmi ò kí ń mú kankan o. Ó ló fa ara fẹ́ jẹ. Ẹ̀wọ̀ èmi ò mú gbó o ṣùgbọ́n nǹkan tó ń wọ̀ ni pé ohun tí ò dáa kò dáa kò lórúkọ méjì ẹ̀gbọ́n mi kò dáa ló ń jẹ. Ẹ̀yin èèyàn ènìyàn lè gbọ́n. Ènìyàn ló yẹ ká jìnnà sí o. You're tired, báwo? The sáré change, ṣé mo sọ pé mo ti ṣe tán ni? Wọ́n máa ń ṣe sí jù ọ́n. I know you're so sweet. Hey, drink water. You're sweet, I don't know. Kí ló ṣe? Lukman Ajáò ló ní ká fi kọ́gbọ́n o. Ìṣe ayé olóyè ká fúnra sí ìwà èèyàn tó ń bá ẹ̀jẹ̀ dùn ní o. Àwọn lè kàn tẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàyìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bàlẹ̀ láyé jẹ́. Ènìyàn ló burú jù nínú gbogbo tọ́lọ́run dá. Ènìyàn ló yẹ ká sá fún. Ọmọ ènìyàn wọ́n burú ọ. Ojú ọ̀sẹ̀ fi mọ̀ wá ẹ̀dá. Ojú tútù inú lóró. Ayé bẹ́ẹ̀ ní kùn ẹyẹ wa ò ní fò síbi. Tán ti ń sọ kó pẹ́yẹ o. Ọmọ ènìyàn wọ́n lẹ̀. Ìṣe ayé olóyè ká fúnra sí ìwà èèyàn tó ń bá ẹ̀jẹ̀ dùn ní o. Àwọn èèyàn tẹ́lẹ̀ tó ń ṣọ́ wa kọ́ má bàyìn láyé jẹ́ o. Ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló fi bàlẹ̀ láyé jẹ́. A ò pé kẹ́ máa ṣoore ẹ ronú lẹ́ẹ̀mejì o. Ẹ ronú sí i tá a bá fọ̀ tún wọ̀ tún ta fòsìwòsì o. Ní jẹ́ kọ́wọ́ mọ́